Hallelujah. 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 Ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù. Orúkọ Jésù. Ẹnu Ísírẹ́lì a yìn ọ́ lógo. A gbé ọ̀gá fún oore ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí. A yìn ọ́ fún àánú Ọlọ́run. A gbé ọ̀gá fún ọwọ́ agbára rẹ̀. Ẹnu Ísírẹ́lì o mà ṣe. Wọ́n tún jẹ́ Ọlọ́run fún wa. Wọ́n tún jẹ́ alágbára fún wa. Wọ́n tún jẹ́ ògo fún wa. Wọ́n tún jẹ́ ẹlẹ́rù nìyí fún wa. Ẹnu Ísírẹ́lì o mà ṣe. Jésù ṣe o. Jésù ṣe o. Jésù ṣe o. A yìn ọ́ fún oore ọ̀fẹ́ ńlá. A gbé ọ̀gá fún ọwọ́ àánú àti agbára rẹ̀. Ẹnu Ísírẹ́lì o ṣe o. Bàbá lórúkọ Jésù Olúwa gbọpẹ́. Ọlọ́run àtọ̀wá lórúkọ Jésù láàárọ̀ yìí Olúwa gbọpẹ́. Olúwa gbà yìn. Bàbá náà agbára jáde. Olúwa dẹ̀jẹ̀rẹ̀ lé wa lórí. Náà agbára rẹ̀ jáde. Olúwa dẹ̀jẹ̀rẹ̀ lé wa lórí. Olúwa náà agbára rẹ̀ jáde. Jésù ní ìparí gbogbo a ó sì yìn ọ́. Láì orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ọmọ Ọlọ́run jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbé Jésù ga láàárọ̀ yìí fún oore ọ̀fẹ́ tó fún wa lẹ́ẹ̀kan sí. Ẹ ká yìn fún oore ọ̀fẹ́. Oore ọ̀fẹ́ àánú ńlá. Oore ọ̀fẹ́ lórí ayé wa gbogbo. Bí ká gbé ga pé Jésù mà ṣeun. Wọ́n tó fi àwọn tiẹ̀ sílẹ̀. Wọ́n tó ń dúró tì wá. Wọ́n tó ń pa wá mọ́. Ẹ ká gbé Jésù yìí ga sẹ́. Olúwa o ṣeun. Ẹnu Ísírẹ́lì o ṣe. Wọ́n tó pọ̀ nípa àtàgbára. Wọ́n tó ní gbogbo agbára lọ́wọ́. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọlọ́run mi mọ̀ yín o. Alágbára ayé mi mọ̀ yín o. Jésù mo dúpẹ́ fún àǹfààní lẹ́ẹ̀kan sí. Jésù mo dúpẹ́ fún oore ọ̀fẹ́. Fún ààbò tó pé fọwọ́ agbára rẹ̀. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí.
bọ́lọ́run ó ṣeun ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run jésù ó ṣe o dúpẹ́ lọ́wọ́ jésù ìṣẹ́ ó dúpẹ́ ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ọlọ́run jésù mà ṣeun dúpẹ́ àfi àìlópin fún ọlọ́run bàbá fún oore ayé wa àti ìrètí ọ̀run òran ọmọ rẹ̀ àyànfẹ́ láti kú fún àṣà ayé láti kú fún ẹ̀ṣẹ̀ ayé. Mímọ́ Olódùmarè ojú ẹlẹ́ṣẹ̀ olórí gbogbo rẹ̀. Mímọ́ Olódùmarè ojú ẹlẹ́ṣẹ̀ olórí gbogbo rẹ̀. Ojú ẹlẹ́ṣẹ̀ olórí gbogbo rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Jésù mọ̀ ṣeun dúpẹ́ fún àánú tó dájú. Ó ṣeun ó lè gbàgbé ẹ o. Ó ṣeun ó lè gbàgbé. Ó ṣoore mi lè gbàgbé ẹ bàbá mi. Ó ṣoore mi lè gbàgbé. Lè gbàgbé o. Ilẹ̀ Jésù ó ṣoore mi lè gbàgbé. Óyá mi lè gbàgbé o. Ilẹ̀ Jésù ó ṣoore ṣoore mi lè gbàgbé. Óyá mi lè gbàgbé o. Ilẹ̀ Jésù ó ṣoore mi lè gbàgbé. Lè gbàgbé o. Ilẹ̀ Jésù ó ṣoore mi lè gbàgbé. Lè gbàgbé o. Ilẹ̀ Jésù ó ṣoore mi lè gbàgbé. Óyá mi lè gbàgbé o. Ilẹ̀ Jésù ó ṣoore mi lè gbàgbé. Àṣeyọrẹ ní iṣẹ́ Olúwa ọba tí mo pè tó ń jà. Àṣewẹrẹ ní iṣẹ́ Olúwa ọba tí mo pè tó ń jẹ. Ó ṣoore mi lè gbàgbé ẹ o bàbá mímọ́. Ó ṣoore mi lè gbàgbé. Ó ṣoore mi lè gbàgbé rẹ bàbá mi. Ó ṣoore mi lè gbàgbé. Lè gbàgbé o. Ilẹ̀ Jésù ó ṣoore mi lè gbàgbé. Lè gbàgbé o. Ilẹ̀ Jésù ó ṣoore mi lè gbàgbé. Ìyá Ọlọ́run ọba tó gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run ọba tó
ọba tó gbọ́ àdúrà ògo yẹ Ọlọ́run mi ọba tó gbọ́ àdúrà ògo yẹ Ọlọ́run ọba tó gbọ́ àdúrà óyá ìyìn yẹ Ọlọ́run mi ọba tó gbọ́ àdúrà ògo yẹ Ọlọ́run ọba tó gbọ́ àdúrà. Ó bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàárọ̀ yìí, dúpẹ́ lọ́wọ́ Jésù ọba tó ń gbọ́ àdúrà, dúpẹ́ lọ́wọ́ Jésù ṣé o, Jésù mà ṣe o, Ọlọ́run tó pọ̀ ní pàtàgbára, ẹni máa Ísírẹ́lì o ṣé o, Jésù ṣé o, mo fi gbogbo ìyìn fún ọ, mo gbogbo ògo fún ọ, ìwọ tó wà pẹ̀lú mi ṣá, ọba tó dojú tì àwọn tiẹ̀, ọba tó ń pa àwọn tiẹ̀ mọ́, kábíyèsí o ṣé o, alágbára ṣẹ́, alágbára ńlá, Jésù ṣé o, Jésù ṣé o. Ó bá dúpẹ́ láàárọ̀ yìí ni, ó bá fi gbogbo ògo fún, Jésù mà ṣe o, Jésù ṣé o, Jésù ṣé o, ó ṣé o lórí ayé gbogbo, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Jésù ṣé, ọba tó rà mí padà, ọba tó òjò sọnù, kí ni fi yìn ọ́, kí ni fi dúpẹ́, kí ni fi gbogbo ògo fún, mo fi gbogbo ògo fún bàbá, ìwọ ló tó o bẹ́ẹ̀, ìwọ ló tó o, ìwọ ló tó láti gba ògo, ìwọ ló tó Ọlọ́run mi. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí, ìwọ ló tó o bẹ́ẹ̀, ìwọ ló tó o, ìwọ ló tó láti gba ògo, ìwọ ló tó Ọlọ́run mi. Jésù ló tó o bẹ́ẹ̀, Jésù ló tó o, Jésù ló tó láti gba ògo, ìwọ ló tó Ọlọ́run mi, ìwọ ló tó o bẹ́ẹ̀, ìwọ ló tó o, óyá o, ìwọ ló tó láti gba ògo, ìwọ ló tó Ọlọ́run mi, ìwọ ló tó láti gba ògo, ìwọ ló tó Ọlọ́run mi ṣẹ́, ìwọ ló tó láti gba ògo, ìwọ ló tó Ọlọ́run mi, ìwọ ló tó láti gba ògo, ìwọ ló tó Ọlọ́run mi. Dúpẹ́ lọ́wọ́ Jésù ìpè mọ̀ ṣe o, Olúwo ṣe o, ọpẹ́ òkè ń pọ̀ jù níwájú Olúwa, ọpẹ́ òkè ń pọ̀ jù níwájú rẹ̀ sẹ́, ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, ọpẹ́ òkè ń pọ̀ jù níwájú rẹ̀, ọpẹ́ òkè ń pọ̀ jù níwájú rẹ̀ sẹ́, ẹ kó gbogbo ògo fún àti gbogbo ìyìn fún, ẹ kó gbogbo ọlá fún, ẹ kó gbogbo ògo fún sẹ́, Jésù mà ṣeun, ẹni mọ Ísírẹ́lì ò ṣe, ìwọ tó mọ̀ mí tó mú gbogbo, ìwọ tó ní mí, ìwọ tó tún fún mi ní àǹfààní kan sí, nígbà gbogbo àti ìyá bá jí wájú Olúwa, àǹfààní kan tún ni, ọba tó jẹ́ kó rí ìmọ́lẹ̀ alààyè, dúpẹ́ láàárọ̀ yìí, Ọlọ́run ò mọ̀ ṣeun o, ó mà kà mí kún wọn o, dúpẹ́, ó jẹ́ kí ètò ayé rẹ tó ní fún ayé rẹ tẹ̀síwájú, nígbà tí dúpẹ́ lọ́wọ́ Jésù yìí, mo ní tí ẹ̀mí bá wà ìrètí ń bẹ, tí ẹ̀mí bá wà ìrètí ń bẹ, ọba tó jẹ́ kí ìrètí rẹ sọnù, òkú tó di kú
kò lè yìn ọ́ o Jésù. Torí pé mo wà o, n ó yìn ọ́ o bàbá. Òkú tó ti kú kò lè yìn ọ́ o Jésù. Torí pé mo wà, n ó yìn ọ́ o bàbá. Òkú tó ti kú kò lè yìn ọ́ o Jésù. Torí pé mo wà, bàbá dúpẹ́. Òkú tó ti kú kò lè yìn ọ́ o Jésù. Nítorí pé mo wà, n ó yìn ọ́ o bàbá. Óyá 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 o, òkú tó ti kú kò lè yìn ọ́ o Jésù. Torí pé mo wà, n ó yìn ọ́ o bàbá. Óyá óyá o, òkú tó ti kú kò lè yìn ọ́ o Jésù. Torí pé mo wà, n ó yìn ọ́ o bàbá. Óyá óyá o, òkú tó ti kú kò lè yìn ọ́ o Jésù. Torí pé mo wà, n ó yìn, óyá óyá, n ó yìn ọ́ o bàbá. N ó yìn ọ́ o bàbá. Óyá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè sẹ́. N ó yìn ọ́ o bàbá. Lórí ọmọ sẹ́, lórí aya sẹ́. N ó yìn ọ́ o bàbá. Lórílẹ̀-èdè yìí, fún ètò ẹ̀rẹ́ nú ayé. N ó yìn ọ́ o bàbá. Ní gbogbo ọ̀nà rẹ láyé. N ó yìn ọ́ o bàbá. Lórí ìdáwọ́lé rẹ gbogbo. N ó yìn ọ́ o bàbá. Óyá 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 óyá. N ó yìn ọ́ o bàbá. Orí ọ̀fẹ́ ojoojúmọ́ Ọlọ́run mi. N ó yìn ọ́ o bàbá. Ní gbogbo ọ̀nà lórí ayé. N ó yìn ọ́ o bàbá. Fún ètò rẹ sẹ́. N ó yìn ọ́ o bàbá. Fún ohun tó ní fún mi sẹ́. N ó yìn ọ́ o bàbá. Fún ohun tí mo fojú kí n rí. N ó yìn ọ́ o bàbá. Óyá 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 óyá. N ó yìn ọ́ o bàbá. Óyá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sẹ́. Alágbára ni sẹ́ o. N ó yìn ọ́ o bàbá. Ohun tí Ọlọ́run yóò ṣe láàárọ̀ yìí. N ó yìn ọ́ o bàbá. Fún ètò rẹ tí ó mú ṣẹ lórí ayé rẹ. N ó yìn ọ́ o bàbá. Òkú tó ti kú kò lè yìn ọ́ o Jésù. Torí pé mo wà, n ó yìn ọ́ o bàbá. Òkú tó ti kú kò lè yìn ọ́ o Jésù. Nítorí pé mo wà, n ó yìn ọ́ o bàbá. Òkú tó ti kú kò lè yìn ọ́ o Jésù. Torí pé mo wà, n ó yìn ọ́ o bàbá. Dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Mo ní tí ẹ̀mí bá wà, ìrètí ń bẹ. Ọ̀tá tí ò fẹ́ ká yé ẹni ṣe rere, ó fẹ́ mú ayé ẹni kúrò ní. Ọlọ́run ni ó gbà fún. Ó ti mọ̀ pé tóun bá mú kúrò nǹkan gbogbo ẹ̀ parí nù. Tóun bá ti mọ̀ pé òun bá yẹgi mélòó lórí, ó ti mọ̀ pé ó tọ́nu. Ṣùgbọ́n Ọlọ́run ni ó gbà. Ọlọ́run ni ó gbà fún wọn. Dúpẹ́ dúpẹ́ fún ìrètí tọ́lọ́run fún ọ sẹ́. Àti orí ọ̀fẹ́ dárí gbàṣẹ́. Ẹni mọ Ísírẹ́lì mo yìn ọ́. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa jẹ́ ká sọ fún Jésù. Wọ́n tó pọ̀ nígbà tágbára. Olúwa dáríjì. Gbogbo àṣírí èmi gbogbo. Ẹ̀mọ́ dáríjì. Olúwa mo mọ ara mi láàárọ̀ yìí o. Olúwa mo mọ ara mi láàárọ̀ yìí o. Mo ti ṣẹ̀ sí ọ bàbá. Olúwa dáríjì mi. Bí Pétérù bá sọ pé a ní ẹ̀ṣẹ̀, ó ní à ń tara wa jẹ ni. Ó ní òdodo kan kò sínú wa. Ó ní ṣùgbọ́n bí ẹlẹ́ṣẹ̀ bá mọra rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, tó bá mọra rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, ó ní olódodo lọ́yìn Ọlọ́run láti dárí gbogbo àṣídídì yẹn jì, èyí láti wẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo. Ẹ ká sọ fún Ọlọ́run yìí. Ọlọ́run mo máa ṣẹ̀ sí ọ. Olúwa mi máa gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ. Mi máa tẹríba tó. Mi máa ṣe ohun tó yẹ kí n ṣe bàbá. Ṣùgbọ́n dáríjì mi. Orúkọ Jésù dáadáa. Olúwa dáríjì mi. Gba ọkàn mi là.
Orúkọ Jésù gba ọkàn mi là. Olúwa tú mi ṣe. Olúwa tú ọkàn mi ṣe. Olúwa tú èrò mi ṣe. Sọ fún Ọlọ́run láàárọ̀ ìpè k'Ọlọ́run kó tú ọ ṣe. Fún mi ní agbára lórí ẹ̀ṣẹ̀. Fún mi ní agbára lórí ara. Olúwa wọ̀ mí lágbára ńlá. Jẹ́ n lè borí. Sọ fún Ọlọ́run kó wọ̀ lágbára láti borí ẹ̀ṣẹ̀ yẹn. Láti borí ara yẹn. Olúwa wọ̀ mí lágbára, fún mi ní àyà tuntun. Dá àyà tuntun sínú ọkàn mi ṣẹ́. Gbogbo ọkàn òkúta, gbogbo ọkàn ìgbọ́ràn, gbogbo ọkàn òkúta Olúwa bá mi fọ́. Gbogbo ọkàn òkúta ní orúkọ Jésù, ẹni mọ Ísírẹ́lì bá mi fọ́. Ẹ ká pe orúkọ Jésù dáadáa bí tá a wà. Ọlọ́run jọ̀ọ́, gbogbo ọkàn òkúta nú ọkàn mi lónìí Olúwa ń fọ́. Olúwa dá àyà tuntun sínú ọkàn mi. Orúkọ Jésù sẹ́. Olúwa dá àyà tuntun sínú ọkàn mi. Jésù mezute kelebo ko prada katayabo. Mazoto tole kelebo. Orúkọ Jésù sẹ́. Ó yá máa bọ̀ sẹ́. Orúkọ Jésù. Ó yá sọ fún Ọlọ́run kó máa bọ̀. Olúwa máa bọ̀. Olúwa máa bọ̀ nínú ọkàn mi. Kalipro soto lekelebo. Masondelebo kapayaba. Orúkọ Jésù sẹ́. Ẹni mọ Ísírẹ́lì mo fẹ́ rí ọ lónìí. Gbàkóso ọkàn mi, gbàkóso ìjọba ọkàn mi lónìí. Tí Ọlọ́run bá ti ṣe àkóso ọkàn ènìyàn, tí Ọlọ́run bá ti gbàjọba ọkàn ènìyàn, ayé ènìyàn ó dídá kó gba ire. Tí Ọlọ́run bá ti tú orí ẹni ṣe, tí Ọlọ́run bá ti tú ọ̀nà ẹni ṣe, tí Ọlọ́run bá ti tú ìwà ẹni ṣe, ó dandan kí ayé ẹni kó gba ire. Orúkọ Jésù, k'Ọlọ́run kó máa bọ̀ nú ọkàn rẹ lónìí. Máa bọ̀ nú ayé mi sẹ́. Orúkọ Jésù kó máa bọ̀. Sọ fún Ọlọ́run kó máa bọ̀. Orúkọ Jésù kó máa bọ̀. Ọkàn mi ṣípayá Olúwa. Wọlé, wọlé. Ìgbàgbọ́ mi rọ̀ mọ́ ọ̀rọ̀ rẹ. Wọlé, wọlé. Wá bá mi gbé títí Olúwa. Ohun tí ó fẹ́ ni ó fẹ́. Fi ọkàn mi ṣe ibùgbé rẹ̀ láéláé. Wọlé, wọlé. Ayé ń bẹ fún ọ Olúwa. Wọlé, wọlé. Ire ọ̀mú sí ọ̀sí. Wọlé, wọlé. Wá bá mi gbé títí Olúwa. Ohun tí mo fẹ́, tí mo fẹ́. Bí ọkàn mi ṣe ibùgbé rẹ̀ láéláé. Wọlé, wọlé. Ohun tí Ọlọ́run fẹ́ ni àwa ń fẹ́. Pé kó fi ọkàn wa ṣe ibùgbé. Ẹ ká pe orúkọ Jésù. Ó ní o ti dúró gbọ́ ọkàn mi ní. Jẹ́ kí Jésù kó wọlé lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí Jésù kó ṣàkóso ayé mi. Tí Jésù bá ṣàkóso ayé ẹni, yóò darí ayé ẹni síbi rere ní sẹ́. Pé Jésù kó máa bọ̀ sẹ́. Máa bọ̀, 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 máa bọ̀. Máa bọ̀, máa bọ̀, máa bọ̀, máa bọ̀. Mo fẹ́ rí ọ Jésù mi máa bọ̀. Mo fẹ́ rí ọ Jésù mi máa bọ̀. Mo fẹ́ rí ọ Jésù mi máa bọ̀. Mo fẹ́ rí ọ Jésù.
Jésù Olúwa gbàkóso ayé mi sọ fún Jésù gbogbo ohun tí ò ń ṣe tirẹ̀ bẹ̀rẹ̀ sí jáde pípẹ́ àlejò yóò gbóhùn mi ó sì fèrè jáde nínú kọ́lọ́fín wọn ẹ ká porúkọ Jésù gbogbo tó ń ṣe ti Ọlọ́run nínú ayé mi lọ́wọ́lọ́wọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ bẹ̀rẹ̀ sí jáde ẹ porúkọ Jésù sẹ́ gbogbo ohun tó ń ṣe ti Ọlọ́run nínú ayé mi lórúkọ Jésù ẹ bẹ̀rẹ̀ sí jáde ẹ ká porúkọ Jésù dáadáa gbogbo ohun tí ò ń ṣe ti Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí jáde ẹ porúkọ Jésù sẹ́ gbogbo ohun tó ń ṣe tiẹ̀ nínú ayé mi ó bẹ̀rẹ̀ sí jáde gbogbo ohun tó ń ṣe ti Ọlọ́run nínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí jáde àmúbọ́ kò ń ṣe tiẹ̀ o gbèsè kì í ṣe tiẹ̀ àṣetì kì í ṣe tiẹ̀ àìsàn kì í ṣe ti Ọlọ́run sọ fún Jésù ẹ̀ṣẹ̀ kì í ṣe tiẹ̀ ẹ ká porúkọ Jésù dáadáa gbogbo ohun tí ò ń ṣe ti Ọlọ́run nínú ayé mi porúkọ Jésù sẹ́ ẹ bẹ̀rẹ̀ sí jáde ẹ porúkọ Jésù dáadáa ohun tí ò ń ṣe ti bàbá yìí nínú ayé mi ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ jáde ìwọ́wọ́ àmúbọ́ ìwọ́wọ́ gbèsè ìwọ́wọ́ àṣetì ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa nínú ayé mi lónìí ó yẹ ẹ jáde ó yẹ ẹ jáde ìwọ àṣetì ìwọ àmúbọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa gbogbo ọwọ́ tí ń yọ ayé mi lẹ́nu ní orúkọ Jésù ẹ jáde ẹ porúkọ Jésù gbogbo ohun tó di ayé rẹ mọ́lẹ̀ gbogbo ohun tó di ayé rẹ mú ní orúkọ Jésù gbogbo agbára tó ń bá mi dúre ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní orúkọ Jésù ẹ jáde gbogbo àlejò kálejò èyí tó fi ìrìn àjò mi ṣe lé ẹ porúkọ Jésù gbogbo ohun tó fi ọkàn rẹ ṣe ibùgbé yẹn ẹ porúkọ Jésù ó yẹ ẹ jáde kí ọba àwọn ọba kó bẹ̀rẹ̀ sí wọlé wá kí Ọlọ́run àwọn ọlọ́run kó bẹ̀rẹ̀ sí wọlé wá kó wọnú ayé mi wá kó wọnú ọkàn mi ìwọ Jésù láàárọ̀ ìní máa bọ̀ wá porúkọ Jésù dáadáa mi tó wà pé ìwọ Jésù láàárọ̀ ìní máa bọ̀ wá ìwọ Jésù láàárọ̀ ìní máa bọ̀ wá sórí iṣẹ́ mi sórí ọ̀nà mi gbogbo sórí ayé mi gbogbo ẹ porúkọ Jésù dáadáa pé láàárọ̀ ìní bàbá Olúwa máa bọ̀ ìwọ tó lágbára lọ́wọ́ máa bọ̀ ìwọ tó ní ipá lọ́wọ́ máa bọ̀ ìwọ tó ní ìṣẹ́gun lọ́wọ́ máa bọ̀ lórí iṣẹ́ mi gbogbo máa bọ̀ ní ayé àwọn ọmọ mi gbogbo máa bọ̀ ní ọ̀nà mi gbogbo ẹ porúkọ Jésù dáadáa bí tẹ́ wá pé ẹni tó lágbára lọ́wọ́ kó máa bọ̀ sẹ́ Olúwa máa bọ̀ wá ní orúkọ Jésù láàárọ̀ yìí ni fi ayé mi ṣe bùgbé porúkọ Jésù ìwọ àṣetì ìwọ àmúbọ́ ìwọ wọ́kọ́wọ́ ní orúkọ Jésù gbogbo agbára tí ń dojú ti ọ̀nà mi èyí tí ń dojú ti iṣẹ́ mi gbogbo agbára tí ń yọ mí lẹ́nu sẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ jáde ẹ porúkọ Jésù dáadáa ó yẹ ẹ jáde ní orúkọ Jésù ẹ jáde porúkọ Jésù yẹn ni ẹ jáde ní orúkọ Jésù gbogbo ẹ̀mí kẹ̀mí ní orúkọ Jésù gbogbo ẹ̀mí tó lòdì ní orúkọ Jésù tó lòdì sí ọ̀rọ̀ rẹ èyí tó lòdì sí àṣẹ rẹ nú ayé mi lónìí ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ó yẹ ẹ jáde ẹ sọ fún Ọlọ́run kó máa bọ̀ wá máa bọ̀ nú agbára rẹ ní máa bọ̀ nú ògo rẹ ní Olúwa máa bọ̀ nú ẹwà rẹ ní orúkọ Jésù ó yá wọlé wá o ó yá wọlé wá o ó yá wọlé wá o ìgbàgbọ́ mi rọ̀ mọ́ ọ̀rọ̀ rẹ porúkọ Jésù dáadáa ó yá bá mi gbé títí bàbá porúkọ Jésù ẹni máa Ísírẹ́lì máa bọ̀ máa sọ́tò yá ohun tí o fẹ́ ni èmi ń fẹ́ ní orúkọ Jésù ohun tí ìwọ Ọlọ́run fẹ́ lèmi ń fẹ́ ó yá fi ọkàn mi ṣe bùgbé rẹ sẹ́ rí kátálì brado sokoyaba porúkọ Jésù sọ fún sẹ́ dìde rí pàtó lìkẹ́ra mazute kelebo ó yá máa bọ̀ wá gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wá ẹ porúkọ Jésù Olúwa tú ọ̀nà mi ṣe láàárọ̀ yìí Olúwa tú orí mi ṣe ẹ porúkọ ìdí tí èèyàn fi wá tọ̀ Ọlọ́run níbi kí ayé èèyàn gba dídára kí èèyàn rí ìyàtọ̀ nínú ayé rẹ̀ láàárọ̀ yìí mo lérò pé ìdí tó fi wá níbi kí ayé rẹ̀ gba dídára kí ayé rẹ̀ gba ìyàtọ̀ ẹ ká porúkọ Jésù tàbí tẹ wà sẹ́ Olúwa tú ṣe o bẹ̀rẹ̀ sí tú ayé mi ṣe Olúwa bẹ̀rẹ̀ sí tú ṣe porúkọ bẹ̀rẹ̀ sí tú orí mi ṣe bẹ̀rẹ̀ sí tú ayé àwọn ọmọ mi ṣe bẹ̀rẹ̀ sí tú ìrìn àjò mi ṣe gbogbo tó ti bàjẹ́ gbogbo tó ti wọ́
Morúkọ Jésù. Every faulty foundation. Morúkọ Jésù sẹ́. Olúwa bẹ̀rẹ̀ sí túnṣe. Ní orúkọ Jésù. Ẹni máa Ísírẹ́lì bẹ̀rẹ̀ sí tú ayé mi ṣe. Olúwa tú mi ṣe lónìí. Tú ayé mi ṣe, tú ìrìn àjò mi ṣe. Ẹ pé orúkọ Jésù. Olúwa tú mi ṣe o. Ọba tó pọ̀ ní pàtàgbára. O bá lanu kó gbàdúrà. Kọ́lọ́run kó ṣe àtúnṣe láàárọ̀ yìí. Mi sọ nílé bó kó farakàtàyàwó. Borúkọ Jésù sẹ́. Olúwa bẹ̀rẹ̀ sí ṣe àtúnṣe láàárọ̀ yìí. Olúwa bẹ̀rẹ̀ sí ṣe àtúnṣe láàárọ̀ yìí. Olúwa bẹ̀rẹ̀ sí ṣe àtúnṣe láàárọ̀ yìí. Ẹni máa Ísírẹ́lì ṣàtúnṣe láàárọ̀ yìí. Ìwọ tó pọ̀ ní pàtàgbára ṣàtúnṣe láàárọ̀ yìí. Ìwọ tó ní mi tó mọ̀ mí. Ìwọ tó mọ gbogbo nú ayé mi. Bẹ̀rẹ̀ sí ṣe àtúnṣe láàárọ̀ yìí. Ó yá sọ mí di rere torí mi ṣe. Ní orúkọ Jésù. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa ẹ ká pe orúkọ Jésù. Gbogbo tí ìwọ Ọlọ́run ò kọ mọ́ mi. Olúwa bẹ̀rẹ̀ sí mú kúrò. Gbogbo igi tí ìwọ Ọlọ́run ò gbìn lórí ayé mi. Ẹni máa Ísírẹ́lì Olúwa fàtú. Ẹ pe orúkọ Jésù sẹ́. Ọlọ́run gbogbo igi tí ò gbìn nínú ayé mi. Orúkọ Jésù dáadáa. Gbogbo igi tí ò gbìn. Gbogbo tí ìwọ Ọlọ́run ò dá mọ́ mi. Orúkọ Jésù pàtólìkì làbàkàpàyàbà. Màsótólìkàbà. Óyá ogun tó dá mọ́ mi tó dá mọ́ ìrìn àjò mi. Ẹ pe orúkọ Jésù. Olúwa mú kó láàárọ̀ yìí. Orúkọ Jésù dáadáa sẹ́. Níbi tó wà ẹni kó o ti pè é. Ohun tí Ọlọ́run ò ṣe tó kọ́ mọ́ ọ. Gbogbo ohun tí Ọlọ́run ò kọ́ mọ́ mi lónìí. Èyí tí ń bẹnu ayé mi. Orúkọ Jésù. Olúwa jọ̀ọ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa ó dá mi má bànújẹ́ o. Olúwa ó dá mi má bànújẹ́. Èṣù ló ṣe kà. Olúwa fà mí yọ. Ìyà bóyá o. Olúwa ó dá mi má bànújẹ́. Olúwa ó dá mi má bànújẹ́ o. Bóyá o. Èṣù ló ṣe kà o. Olúwa fà mí yọ. Ìyà òkú ọwọ́ àbúkọ́. Ayé mi kúrò lọ́wọ́ gbèsè sẹ́. Lọ́wọ́ àṣetì Ọlọ́run tó pọ̀ nípa tágbára o. Lọ́wọ́ àrọ́mọbí lórúkọ Jésù. Ọba tó pọ̀ nípa tágbára. Olúwa ó dá mi má bànújẹ́. Olúwa ó dá yé mi má bànújẹ́ sẹ́ o. Èṣù ló ṣe kà. Olúwa fà mí yọ. Ìyà óyá o. Olúwa ó dá mi má bànújẹ́. Alágbára ó dá mi má bànújẹ́ o. Óyá o. Èṣù ló ṣe kà o. Olúwa fà mí yọ. Ìyà Èṣù ló ṣe kà o. Bàbá fà mí yọ. Óyá o. Èṣù ló ṣe kà. Olúwa fà mí yọ. Ìyà kó mọ jáde o. Ọwọ́ àṣetì láyé. Ó mú ọ jáde o. Lọ́wọ́ àmúbọ́. Oníkọ́lọ́run kó mú ọ jáde sá. Lọ́wọ́ agbára tí ń dayé rẹ̀ láàmú. Olúwa ó dá mi má bànújẹ́ kábíyèsí mi. Olúwa ó dá mi má bànújẹ́. Jésù ló ṣe kà. Olúwa fà mí yọ. Óyá fà mí yọ. Kíá fà mí yọ. Ìyà óyá lórúkọ Jésù. Bàbá mi fà mí yọ. Ìyà óyá lórúkọ Jésù. Fà mí yọ. Kíá. Ẹ pé orúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run ẹ mú mi jáde láàárọ̀ yìí. Ẹ̀yin ogun ọ̀run ẹ mú mi jáde láàárọ̀ yìí. Ẹ̀yin kan pé orúkọ Jésù dáadáa mi tó wà. Ẹ̀yin ogun ọ̀run ẹ mú mi jáde láàárọ̀ yìí. Lọ́wọ́ ìdààmú ayé ẹ mú mi jáde. Lọ́wọ́ àṣetì ẹ mú ayé mi jáde. Ẹ pé orúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run ẹ mú mi jáde láàárọ̀ yìí. Ẹ fà mí yọ lọ́wọ́ ogun àṣetì. Ẹ fà mí yọ lọ́wọ́ ogun àmúbọ́. Ẹ pé orúkọ Jésù. Ó yẹ fà iṣẹ́ mi yọ. Ẹ fà ìrìn àjò mi yọ. Ẹ mú mi jáde láàárọ̀ yìí.
ẹ porúkọ Jésù jọ́ tí ojú ẹni bá rí ibi tí bí ń wọlẹ̀ ó dé kí ibi ayé mi kó wọlẹ̀ pàrátá ẹ porúkọ Jésù rí patólìkì rabatẹ́lẹ̀ àbọ̀wà ẹ mú mi jáde láàárọ̀ yìí wọ́n tó mú àwọn ọmọ Ísírẹ́lì jáde ní oko ẹrú o wọ́n tó mú wọn jáde ní oko gbèsè oko ìtìjú ó yẹ mú mi jáde láàárọ̀ yìí oko àṣetì ẹ mú mi jáde láàárọ̀ yìí ó yá oko àmúbọ̀ ẹ mú mi jáde láàárọ̀ yìí àìrọ́mọ bí àìrọ́kọ ẹ mú mi jáde láàárọ̀ yìí ó bá lanu kó gbàdúrà ẹ̀yin ogun ọ̀run ẹ mú mi jáde láàárọ̀ yìí ẹ jẹ́ ayé mi jáde ta ẹ jẹ́ ìrìn àjò mi jáde ta ẹ porúkọ Jésù mẹsọ́ndínlẹ́bọ̀kọ fúradàbà ó màṣíkẹ́lẹ́bọ̀kọ fúradàgàbà porúkọ Jésù dára mi tó wà ẹ̀yin ogun ọ̀run o ẹ mú ayé mi jáde láàárọ̀ ẹni mo fẹ́ bọ́ lọ́wọ́ ogun láàárọ̀ ẹni mo fẹ́ bọ́ lọ́wọ́ àṣetì láàárọ̀ ẹni ní orúkọ Jésù ẹ má jò ó dọ̀la láàárọ̀ ẹ̀yin ọjọ́ ọ̀rọ̀ ayé mi ẹ mú mi jáde láàárọ̀ yìí lọ́wọ́ agbára tí dààmú mi lọ́wọ́ agbára tó sọ ayé mi mọ́lẹ̀ ní orúkọ Jésù lọ́wọ́ agbára tó di ìrìn àjò mi mọ́wọ́ ẹ pọ orúkọ Jésù dára mi tẹ́ wà ẹ̀yin ogun ọ̀run o ẹ mú mi jáde láàárọ̀ yìí ó yẹ gba ṣẹṣẹ nínú ayé mi ó yẹ gba ṣẹṣẹ nínú ayé mi ó yẹ gba ṣẹṣẹ nínú ìrìn àjò mi ẹ pọ orúkọ Jésù dáadáa màsọ́ndínlẹ́bọ̀kọ pradàgàbà ẹ pọ orúkọ Jésù ẹ mú mi jáde láàárọ̀ yìí ní orúkọ Jésù ẹ mú ayé mi jáde ẹ mú ìrìn àjò mi jáde ẹ mú iṣẹ́ mi jáde ẹ mú ọ̀nà mi jáde ní orúkọ Jésù ẹ mú mi jáde láàárọ̀ yìí ẹ pọ orúkọ Jésù dáadáa ní orúkọ Jésù ọba tó mú Pétérù jáde nínú túbú ibi tá sọ ayé rẹ̀ sí ibi tá ọ̀rọ̀ kókó parí fún Ọlọ́run mú jáde ẹ̀yin ogun ọ̀run ẹ mú mi jáde òní áńgẹ́lì Ọlọ́run sì sọ̀kalẹ̀ wá pé kí Ọlọ́run kó sọ̀kalẹ̀ nítorí tiẹ̀ Olúwa áńgẹ́lì rẹ̀ sọ̀kalẹ̀ nítorí tèmi ẹ mú mi jáde láàárọ̀ iṣẹ́ ẹ mú ayé mi jáde ẹ mú ìrìn àjò mi jáde ibi tá gbé ayé mi sí ibi tá ti ayé mi mọ́ ibi tá ta ayé ọmọ mọ́ ibi tá ta ayé aya mọ́ ẹ mú mi jáde láàárọ̀ yìí gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa orúkọ Jésù ó dá kí n jáde o ní òpó tí mo wà yìí mi fẹ́ mọ́ Olódùmarè Pétérù mo ní Pétérù ibẹ̀ náà fẹ́ kó kú sí ó máa dọ̀lá tó máa pa ibi tó fà ní fẹ́ bà ayé rẹ̀ jẹ́ ṣùgbọ́n Ọlọ́run áńgẹ́lì rẹ̀ sí ó sì ṣí sílẹ̀ Jésù náà ní ìgbà tó kú tán ẹni tó ti kú ni o tó ti kú wọ́n tún gbé òkúta sí pé ẹ má jò jáde kò tún wá ṣe òkúta wọ́n tún wá gbé òkúta ńlá sí wọ́n tún wá kó àwọn gòdògòdò wọ́n tún kó sẹ́nu ọ̀nà pé ẹ dúró bẹ̀ tẹ́ bá gbọ́ ẹ yanjú ẹ̀ bẹ́ẹ̀ ọ̀tá náà ó tí ì débi tó yẹ kó dé ṣùgbọ́n bí tó wà yẹn ọ̀tún fẹ́ kó o tún jáde ohun tó yẹ kó tọ́ sí ẹ̀wọ̀n fẹ́ kó o mu ẹ porúkọ Jésù sẹ́ Olúwa má jò ó dọ̀la láàárọ̀ yìí nínú ipò tí ò tẹ́mi lọ́rùn yìí eléyìí ò tẹ́mi lọ́rùn ní orúkọ Jésù àrọ́mọ bí ò tẹ́mi lọ́rùn àrọ́kọ yìí ò ń ṣe tèmi bàbá àríwé ìgbélu yìí ò ń ṣe tèmi àníṣẹ́ tó dára yìí ò ń ṣe tèmi àìnífọ̀kànbalẹ̀ yìí ò ń ṣe tèmi àìsàn yìí ò ń ṣe tèmi morúkọ Jésù sẹ́ ó yẹ ẹ̀yin ogun ọ̀run o ẹ mú mi jáde mo fẹ́ bọ́ ó yẹ ìgbà ẹ̀ka tó yaba bó ṣìkì yaba ẹ̀yin ogun ọ̀run ẹ mú mi jáde èmi fẹ́ bọ́nu eléyìí o mo fẹ́ bọ́ lọ́wọ́ àṣetì yìí mo fẹ́ bọ́ lọ́wọ́ àmúbọ̀ yìí ẹ porúkọ Jésù dáadáa ó yẹ mú mi jáde ẹ mú ilé mi jáde ẹ mú ọ̀nà mi jáde ẹ mú iṣẹ́ mi jáde ẹ porúkọ Jésù Olúwa mú mi jáde láàárọ̀ yìí ẹ gbàdúrà dáadáa ó yá ẹ mú mi jáde o ipò yóò tẹ́ mi lọ́rùn ní orúkọ Jésù Olúwa èmi ò fẹ́ léyìí o porúkọ Jésù ipò yóò tẹ́ mi lọ́rùn bàbá Olúwa èmi ò fẹ́ léyìí mi fẹ́ lè lórí ọmọ mi fẹ́ lè inú ayé mi ní orúkọ Jésù màsọ́ndínlẹ́bọ̀kọ páyàbá ọmọ Ọlọ́run gbàdúrà tẹ́ àní fún Ọlọ́run pé ò fẹ́ léyìí sọ fún Jésù dáadáa pé ò fẹ́ léyìí mazoto tó ń brando sokoyaba ripeto limbedo kapelea sọ fún Ọlọ́run alààyè
Olúwa mú mi jáde láàárọ̀ yìí mo fẹ́ bọ́ lọ́wọ́ ogun yìí mo fẹ́ bọ́ lọ́wọ́ ìjàkadì yìí mo fẹ́ bọ́ lọ́wọ́ àṣetì yìí orúkọ Jésù ó bá sọ fún láàárọ̀ yìí ni ẹ mú mi bọ́ ó yẹ mú ayé mi jáde ẹ mú ọ̀rìn àjò mi jáde ẹ mú ayé ọmọ mi jáde ẹ mú iṣẹ́ mi jáde ẹ mú ayé mi jáde ẹ pọ orúkọ Jésù mo fẹ́ bọ́ lọ́wọ́ ogun yìí mo fẹ́ bọ́ lọ́wọ́ ogun àṣetì yìí o ní orúkọ Jésù mo fẹ́ bọ́ lọ́wọ́ ogun àmúbọ̀ yìí ní orúkọ Jésù àní gbàdúrà mi tó wà sẹ́ ó yá ní orúkọ Jésù mo fẹ́ bọ́ ó yá mo fẹ́ bọ́ gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa báwo ni ó ṣe jìyà gbà tí mo ní bàbá o báwo ni ó ṣe jìyà gbà tí mo lólúwa báwo ni ó ṣe jìyà gbà tí mo ní bàbá o báwo ni ó ṣe jìyà gbà tí mo lólúwa báwo ni ó ṣe jìyà gbà tí mo ní bàbá o báwo ni ó ṣe jìyà gbà tí mo lólúwa báwo ni ó ṣe jìyà gbà tí mo ní bàbá o báwo ni ó ṣe jìyà gbà tí mo lólúwa bóyá o ìyà ò yẹ mí o lójúmọ́ ká èmi dùn bí òye ká èmi dùn bí òye ẹ orúkọ Jésù. Lord, put it to an end today. As on today, let me come out. Mo mi jáde. I want to come out, oh God. Olúwa mi jáde. Mẹ́kẹ́ nìkan kò tẹ̀ kó gbàdúrà. I want somebody to pray. Mẹ́kẹ́ kó gbàdúrà kó sọ fún Ọlọ́run. Ọlọ́run ohun tí ayé gbé fún mi yìí bá ń gbà lọ́wọ́ mi. Ohun tí ayé gbé fún mi, whatever they have been given to you, that is contrary to progress and fulfillment in life. Olúwa ohun tí ayé gbé fún mi yìí ẹ̀yin ogun ọ̀run ẹ gbà lọ́wọ́ mi ohun tí ayé ní kí n máa gbé kiri that very thing to carry it all around orúkọ Jésù Olúwa gbà lọ́wọ́ mi láàárọ̀ yìí ohun tí ayé gbélé mi lọ́wọ́ tó ní kí n máa sìn whatever the enemy have given to you mi ìmọ̀ tó gbélé lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti dààmú lórí kíní lórí nǹkan tó dààmú lórí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń fẹ́ you have put the best all what you know. You have tried everything. You have tried it, everything. But that thing is not coming to pass. Porúkọ Jésù sẹ́, Ọlọ́run jọ̀ọ́, ohun tí ayé gbé fún ọ̀nà mi, tó ní kí n máa gbé kiri. Olúwa gbà lọ́wọ́ mi láàárọ̀ yìí. Ẹ̀mí má gbà àṣetì lọ́wọ́ mi o. Take failure, take disappointment away from me. Olúwa gbà lọ́wọ́ mi. Ẹ porúkọ Jésù dáadáa mi tẹ́ wá sẹ́. Olúwa gbà lọ́wọ́ mi. Le prando telebo porúkọ Jésù matori ababa shikiaba porúkọ Jésù Olúwa gbà take it away oh God ask the Lord to take it away this morning lift your voice and pray to God that the Lord God of heaven to take whatever thing that is contrary to your life Olúwa gbà lọ́wọ́ mi Olúwa gbà mú bọ̀ ẹ́ lọ́wọ́ mi o Olúwa gbà ṣetì lọ́wọ́ mi porúkọ Jésù mi tó wà sẹ́ ẹ̀yin ogun ọ̀run ẹ gbà ẹ̀yin ogun ọ̀run ẹ gbà mú bọ̀ ẹ gbà ṣetì nínú ayé mi sẹ́ porúkọ Jésù mashida babo nteklebo porúkọ Jésù ricardo neka frado tegaba ẹ porúkọ Jésù dáadáa ó yẹ gbà lọ́wọ́ mi porúkọ Jésù sẹ́ ẹ̀yin ogun ọ̀run ẹ gbà masoto to rapata ebo ẹ porúkọ Jésù Ọlọ́run gbà mú bọ́ lọ́wọ́ mi sẹ́ ní orúkọ Jésù ripado prando shikiabo ẹ gbàdúrà sẹ́ ní orúkọ Jésù maseli ebo komparaba ẹ gbàdúrà Olúwa gbà ṣetì lọ́wọ́ mi Olúwa gbà mú bọ́ lọ́wọ́ mi ẹ porúkọ Jésù filababo kafilebo silaba ripetole predege pelebo siklebo ẹ porúkọ Jésù ohun tí ayé gbélé mi lọ́wọ́ ohun tí ayé dì mọ́ mi bí ẹrù sẹ́ whatever that you have been carrying whatever that is in your life as a load let God of heaven take it away Olúwa gbà take failure away from me take away the disappointment of my life ní orúkọ Jésù gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi
Olúwa wa ẹ sọ fún Jésù ajagun ṣẹ́gun bá mi jà ogun mi àjàṣẹ́gun ni kó bá mi jà láàárọ̀ yìí ajagun ṣẹ́gun the victorious God bá mi jàjà ṣẹ́gun lónìí fight my battle to victory o God ẹ pe orúkọ Jésù ajagun ṣẹ́gun bá mi jàjà mi lónìí ó yá mú mi borí àṣetì ó yá mú mi borí ogun tí ń dààmú mi Lord give me the victory over it ajagun ṣẹ́gun Olódùmarè ajagun ṣẹ́gun bá mi jàjà ṣẹ́gun láàárọ̀ yìí kó gbà mí lọ́wọ́ tó ń dààmú ọkàn mi kó gba ayé mi lọ́wọ́ tó ń dààmú ayé mi sẹ́ wọ́n ló mọ tó ń ṣe ọ́ porúkọ Jésù sẹ́ ajagun ṣẹ́gun kó bẹ ọjà ó ẹ porúkọ Jésù ẹni máa ń ṣẹlẹ̀ ẹ bá mi jà á ẹ jàjà ṣẹ́gun fún mi lónìí o ẹ jàjà ṣẹ́gun nú ayé mi lónìí ẹ jàjà ṣẹ́gun nú ayé mi lónìí ẹ porúkọ Jésù ẹ jàjà ṣẹ́gun nú ọ̀nà mi lónìí ẹ porúkọ Jésù ẹ jàjà ṣẹ́gun nú iṣẹ́ mi lónìí ajagun ṣẹ́gun ó yẹ bá ń jà á ẹ bá ń jà ẹ mú mi borí ẹ mú mi borí ogun tí ń dààmú mi ẹ mú mi borí lónìí that I should give you victory over every battle over every struggle over every shame lift your voice to God ajagun ṣẹ́gun ó yẹ bá ń jàjà ṣẹ́gun mi lónìí ó yẹ jà á 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 ẹ bá mi jàjà ṣẹ́gun láàárọ̀ yìí o ẹ jàjà ṣẹ́gun fún mi láàárọ̀ yìí o ní orúkọ Jésù ẹ bá mi jàjà mi láàárọ̀ yìí ní orúkọ Jésù let God begin to fight for you let God begin to fight for you let God begin to fight for you gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ìwọ tó ti share prayer please do it quickly if you have not yet shared the prayer please share it. Please share the prayer quickly. You can do that this morning by inviting your friends. I think I encourage everyone to do it. So, I think it's a good thing to do. Jesus said, with everything that has been given to you, with everything that you have been carried all around, that very thing, ètò wo jù ọ lọ Olúwa gbà á ẹrù wo tí ayé gbé fún mi o Olúwa gbà á let God take it away take every load away every load of failure every load of stagnancy gbogbo ẹrù tí mo gbé kiri tó wọ̀ mí lọ́rùn ẹrù àríwé ìgbélùú ọ̀pọ̀lọpọ̀ kò ní yí ọ̀pọ̀lọpọ̀ ìwé ìgbélú kí ọ̀rọ̀ ìwé ìgbélú wo ló ń sọ náà kí náà ń sọ̀rọ̀ kí ó jẹ́ pé nǹkan ní ẹni tí ò bá mọ̀ ní láwọn pé nǹkan ní because you can't do whatever you want to do you can't walk ó lè má yí àwọn tó wà lórí ilẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ó yẹ ẹni tó ń wá pé nǹkan ní wọ́n tó ní ẹni tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ bóyá visa lottery tó kàn gbé wá láti Nàìjíríà tó ń fò bọ̀ nǹkan ń bọ̀ ní tiẹ̀ èèyàn kúkú mọ̀ kankan ẹni tó mọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ visa lottery ó kàn gbé wá láti ilẹ̀ Nàìjíríà ó gbé wá láti Nàìjíríà wá ní visa ní ó gbé wá ọ̀pọ̀lọpọ̀ tó ti dúró for years tí ò sí ìwé tí ò sí nǹkan kan kò lè ṣe nǹkan tó yẹ kó ṣe kò lè dáwọ́ lé nǹkan kan ó ṣà ń jamọ́ ó ṣà ń mú wẹ́rẹ́wẹ́rẹ́ níbì kan ni ẹni tó yẹ kó jáde síta pé èmi rè ìwọ kánòǹkẹ̀ ẹ má jẹun yọjú o so nǹkan ni so wọ́n tó bá ń gbọ́ pé ìwé ìgbélú is something because he holds someone down want to have the freedom number one and to exercise your to exercise your freedom ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fẹ́ ṣe nǹkan lé mi lè wá ẹ má jẹ́ wá o ẹ má jẹ́ lọ ó ti mọ̀ kó tó ń bá lọ nǹkan dénú kò gbọdọ̀ lọ so that is very important tó bá ń gbọ́ pé Olúwa fún mi ìwé ìgbélú mi torí pé ò mọ̀ ni ẹni tó mọ̀ ẹni tó ju rẹ̀ rí ló mọ̀ nǹkan tó ń ṣe òun nítorí kò ṣe wọ́n kí náà tiẹ̀ ń sọ lọ́rọ̀ wí pẹ̀lú ìnà kí ni gbogbo ẹ̀ wọ́n sọ orí ẹ̀ sọlẹ̀ ńbẹ̀ ni wọ́n bá forí ẹ̀ sọlẹ̀ síbòmí kò mọ̀ pé nǹkan ni ẹ ká porúkọ Jésù Ọlọ́run jọ̀ọ́ ohun tí ayé gbélé fún mi whatever that been given to me ètò wojú ayé mi lọ ẹ̀yin ọgbọ́n ọ̀run o láàárọ̀ ẹ bá ń gbà á take it away o God
Mashida baba kurabadea. Orúkọ Jésù dáadáa. Ó yẹ ẹ̀yin ogun ọ̀run ẹ gbà ṣètì lọ́wọ́ mi. Ẹ gbà mú bọ̀ lọ́wọ́ mi. Ẹ gbà ìtìjú ayé yìí lọ́wọ́ mi. Gbogbo agbára tí ń dojú tì mí. Gbogbo agbára tí ń dojú tì ìrìn àjò mi. Ó bá lanu kó gbàdúrà mi tó wà sẹ́. Ẹ̀yin ogun ọ̀run o. Ó yẹ gbà mú bọ́ lọ́wọ́ mi sẹ́. Ó yá Olúwa dìde. Mẹ̀sọ́ndínlẹ́ bó kó ń pè dá kápáyàbá. Lanu kó gbàdúrà sẹ́. Kọ́lọ́run kó gbà ṣètì lọ́wọ́ rẹ̀. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa dìde fúnra lọ́wọ́ mi o bàbá. Dìde fúnra lọ́wọ́ mi o bàbá. Má wò mí níran, má kọ̀ mí sílẹ̀. Dìde fúnra lọ́wọ́ mi o bàbá. Óyá, dìde fúnra lọ́wọ́ mi o bàbá. Dìde fúnra lọ́wọ́ mi o bàbá. Má wò mí níran, má kọ̀ mí sílẹ̀. Dìde fúnra lọ́wọ́ mi o bàbá. Dìde fúnra lọ́wọ́ ayé mi o bàbá. Dìde fúnra lọ́wọ́ mi o bàbá. Má wò mí níran, má kọ̀ mí sílẹ̀. Dìde fúnra lọ́wọ́ mi o bàbá. Óyá, dìde fúnra lọ́wọ́ mi o bàbá. Dìde fúnra lọ́wọ́ mi o bàbá. Má wò mí níran, má kọ̀ mí sílẹ̀. Dìde fúnra lọ́wọ́ mi o bàbá. Orúkọ Jésù. Ẹnìkan bẹ́ẹ̀ kó kọ́kọ́ pàtẹ́wọ́ náà, pàtẹ́wọ́. Clap for yourself, clap for Jesus. And dúpẹ́ lọ́wọ́ ẹnìkan nígbà tí mo sọ̀rọ̀ ìgbélu yẹn. As I'm talking about papers. November, oṣù November. November ni next month àbí? November. Kọ́kọ́ fi ọpẹ́ fún Jésù náà. Ẹnìkan dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. November. Wọ́n tó wá ìgbélu yẹn. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. November yóò jẹ́ ọjọ́ ayọ̀ fún ẹ. Oṣù ayọ̀. November next month will be month for joy for you concerning your papers. November next month will be month for joy for you. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún sẹ́. Ẹ ká pe orúkọ Jésù sẹ́. Ọlọ́run jọ̀ọ́, àní fún mi ṣe bàbá. Àní fún mi ṣe ohun táyé gbé fún mi tí ní kí n gbé káàkiri. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbà lọ́wọ́ mi. Ohun tí ayé gbé fún mi tó ní kí n máa gbé kiri. Ogun ọ̀run ẹ gbà láàárọ̀ yìí. I don't want to carry this load anymore. I don't want to carry this load anymore. I don't want to carry this very load anymore. Lord Jehovah God, take it away from me. Jehovah God, take it away from my life. Take it away, oh God. Every load of failure, every load of stagnancy, every load of disappointment. Let's lift our voice to God. That the creator of heaven and earth, Iwoto Sheda Megba, Meshonde Yakatalebo, Poruko Jesu Dada, Mejute Kalaba Kapayabo, Oyeba Sheti Lowo mi o, Egba Mubo Lowo mi, Egba Ìtìjú ayé mi Egba, Ẹ porúkọ Jésù sẹ́, ohun tí ayé gbé fún mi tán ní kí n gbé kiri, ohun tí ayé gbé lé ayé mi lọ́wọ́, ìtọ́ ní kí n máa rù kiri sẹ́, ẹ porúkọ Jésù bí tẹ́ wà sẹ́, gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi, Olúwa wa, ó porúkọ Jésù, Ọlọ́run ìdẹkùn ọ̀tá má jẹ́ n bọ́ bẹ̀, don't let me fall into the trap of enemies, ohun tí ayé bá dẹ fún mi, Olúwa má jẹ́ n jábọ́ bẹ̀. Lord, don't let me fall into the trap of enemies. Ọlọ́run jọ̀ọ́, ohun tí ayé dẹ fún mi, má jẹ́ n ṣubú bẹ̀. Orúkọ Jésù, Matoli ababo shikiyaba, Matori ababo kapayabo sekelabo, Masotoli kababo sotoli kebo,
Matoto lekelebo. Mashoto legabo. Riketelebo kapayaba. Onti aye de fún mi. Olúwa má jẹ́ n ṣubú bẹ̀. Borúkọ Jésù sẹ́. Má jẹ́ n ṣubú sí páńpẹ́ ọ̀tá. Má jẹ́ n ṣubú sí páńpẹ́ ọ̀tá. Meshoto likeraba. Masoto tolekebo. Mashoto li prada kayabo. Ẹ porúkọ Jésù sẹ́. Masoto likaba. Borúkọ Jésù sẹ́. Ọlọ́run má jẹ́ n ṣubú sí páńpẹ́ ọ̀tá. Li predo tolikebo. Ripa tolikelebo. Le predo sokoyaba. Borúkọ Jésù. Masoto tolikebo. Borúkọ Jésù dada. Oya má jẹ́ n ṣubú sí páńpẹ́ ọ̀tá. Masoto teleba. Ripato likelebo. Tape repato lebo. Masoto legaba. Paroko tolegebo. Riketelebo. La preto telegaba. Gbàdúà. Repato likebo. Gbàdúà ṣe má jẹ́ n ṣubú ní orúkọ Jésù. Ma telebo kayaba. Orúkọ Jésù ṣe. Masoto lebo. Ma shekelebo. Gbàdúà ṣe. Ọlọ́run má jẹ́ n bọ́ sí páńpẹ́ ọ̀tá. Meshon telebakaba. Olúwa má jẹ́ n bọ́ sí páńpẹ́ ọ̀tá. Ó yá Ọlọ́run tó pọ̀ nípa tágbára o. Borúkọ Jésù. Ó yá. Masoto legabo. Àní gbàdúà ní orúkọ Jésù. Matoto lekebo. Àní gbàdúà sẹ́ ní orúkọ Jésù. Borúkọ Jésù dáadáa. Ó yá. Má jẹ́ n bọ́ sí páńpẹ́ ọ̀tá. Ó yá porúkọ Jésù. Má jẹ́ n bọ́ bẹ̀. Ohun tí ọ̀tá dẹ fún mi. Gbọ́ àdúà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Ẹ porúkọ Jésù. Olúwa fún mi ní àṣeyọrí. Lord, let me begin as unto this moment. Let success be my portion. Let me begin to have success. Olúwa fún mi ní àṣeyọrí. Olúwa success in every areas of life concerning my life. Olúwa fún mi ní àṣeyọrí lóhun tí mo dáwọ́lé yìí. Olúwa fún mi ṣe ohun tí mo dáwọ́lé yìí. Ìrìn àjò mi ayé o wọ́n bá Olúwa ń kà o. Ayé ń bá Olúwa ń kà. They are counting it for you. Oh, that sister has been there now. It's now about 10 years now. Ó ti ń ṣiṣẹ́. They are counting that numbers for you. They are counting the years for you. Olúwa fún mi ayé retí ògo rẹ o. Ayé retí ògo rẹ o. Ẹbí retí ògo rẹ o. Olúwa jáde. Ayé retí ògo rẹ o. Óyá. Ẹbí retí ògo rẹ o. Ọmọ retí ògo rẹ o. Olúwa jáde. Ayé retí ògo rẹ o. Ẹbí retí ògo rẹ o. Ará ilé retí ògo rẹ o. Bàbá Olúwa jáde. Óyá o. Olúwa bàbá jáde. Óyá o. Olúwa jáde. Óyá o. Olúwa jáde. Andile baka paria ba shikilaba. Rote rosoko branda gaba. Óyá o. Olúwa bàbá jáde. Óyá Olúwa jáde. Bẹ́ẹ̀ gbàdúrà ní ìgbà mẹ́ta. Listen very well. Mo ṣe gbọ́ àdúrà yẹn fẹ́ kó gbà á. As I've heard that prayer, the same way I want you to pray it. Olúwa mo fẹ́ kó sọ ohun tó ń ṣẹlẹ̀ ní ayé ẹ̀. I want you to mention that thing that is going on in your life. Kó wá sọ pé Olúwa ohun tó ń ṣẹlẹ̀ rèé. It's 3 times and please take note of it. Olúwa lànà àbáyọ. Ìgbà mẹ́ta la máa gbàdúrà yẹn. You're going to that prayer 3 times. Fẹ́ kó sọ fún Ọlọ́run pé Olúwa nǹkan báyìí ni pé ọkọ ló fẹ́. Bóyá iṣẹ́ ló ń wá
tó Olúwa ohun tí mo bá wá lànà àbáyọ, make a way out. Fẹ́ kó dẹ̀ gbàdúrà yẹn ká wá wo ohun tó máa ṣe lẹ́yìn ẹ̀. Fẹ́ kó porúkọ Jésù ní ìgbà kíní. Ọlọ́run jọ̀ọ́ lànà àbáyọ fún mi lórí nǹkan báyìí. Ọ̀nà àbáyọ, a way out. O mọ̀ ló fi wà ń bẹ̀. Ṣáìdà wálé kárí power ṣáìdà. O wà ń bẹ̀ torí pé o mọ̀ bó ṣe jáde ló fi wà ń bẹ̀. You are there, you are in it because you don't know your way out of it. Because you don't know how to come out of the where you are today. O mà ó yá porúkọ Jésù. Ọlọ́run jọ̀ọ́ lórí nǹkan báyìí mẹ́ kó sọ. Be specific before the Lord. Porúkọ Jésù sẹ́ lórí nǹkan báyìí lórí ọmọ mi ni ọ̀nà àbáyọ mi. Ìdí tí èèyàn fi ní Ọlọ́run nìyẹn. Ẹ porúkọ Jésù. Olúwa lànà àbáyọ mi sẹ́. Li prando sombrando toyaba. Ẹ porúkọ Jésù dáadáa. Olúwa lànà àbáyọ mi. Porúkọ Jésù. Ọ̀nà àbáyọ lórí iṣẹ́ mi yìí là á. Olúwa lànà ìmọ̀ bí ṣe ṣe. Ṣùgbọ́n ọ̀nà àti jáde mi. Your way out. Ọ̀nà àti ní àṣeyọrí yẹn. Ẹ porúkọ Jésù má fà àkókò ìṣeré o. Ìgbà mẹ́ta wà gbàdúrà yẹn. Káwá wo ohun tó tẹ̀lé. Ẹ porúkọ Jésù. Ìwọ Ọlọ́run tó pọ̀ nípa àti agbára. Mi mọ̀ bí ṣe jáde. Ṣùgbọ́n lànà àbáyọ mi. Rútekele bá kó fúrakadàbá. Ó yá ibẹ̀ sí sọ fún Ọlọ́run. Ọlọ́run jọ̀ọ́ lànà àbáyọ mi sẹ́. Ọ̀nà àbáyọ mi là á. Ẹ porúkọ Jésù. Ọ̀nà àti jáde mi yìí. Ní orúkọ Jésù. Àti ríṣẹ́. Ẹyin kàtáyàbò. Ó yá gbàdúrà mi tó wà sẹ́. Ọ̀nà àbáyọ mi o. Olúwa là á. Ọ̀nà àbáyọ mi. Olúwa là á. Ọ̀nà àbáyọ mi. Olúwa là á. Ẹ porúkọ Jésù. Ẹni tó pọ̀ nípa àti agbára. Bàbá mi o. Lànà àbáyọ mi. Olúwa là sẹ́. Olúwa là á. 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 Ẹ porúkọ Jésù dáadáa. Risetelebo ko prada kaba. Mesondelebo ka preda kapaya. Ẹ porúkọ Jésù. Olúwa lànà àbáyọ mi. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Fẹ́ kó porúkọ Jésù ní ìgbà kejì. Jọ̀ọ́ mo fẹ́ kó múra dáa kó gbàdúrà yẹn. Ó tó Olúwa ní kí n sọ fún ọ ní kó gbà yẹn. Fẹ́ kó gbàdúrà kó faraya níbi tó wà sẹ́. Fẹ́ kó porúkọ call that Jesus very well. Fẹ́ kó dẹ̀ sí ọkàn rẹ pa kó bẹ̀ sí wo Jésù yẹn. Olúwa lórí àìrọ́mọbí mi ni. Olúwa lànà àbáyọ mi. Ẹ porúkọ Jésù. Lórí àìlọ́kọ mi ni. Olúwa lànà àbáyọ mi. Fẹ́ kó porúkọ Jésù dára bí tó wà sẹ́. Ọ̀nà àbáyọ mi o. Olúwa là á. Ìwọ ilẹ̀kùn mi ṣí sílẹ̀. Ìwọ ilẹ̀kùn àṣeyọrí mi. Ní orúkọ Jésù. Ó yá ṣí sílẹ̀. Ẹ porúkọ Jésù dára bí tẹ́ wà. Olúwa lànà àbáyọ mi. Yasado mbrando kapayaba. Mensondelebo ko frekedebo. Àní porúkọ Jésù dáadáa. Olúwa lànà àbáyọ mi. Mi bá bí ṣe jáde. Èmi ò mọ̀ bí ṣe ṣe. Ṣùgbọ́n mo tọ̀ wá. Ṣùgbọ́n mi mọ̀ bí ó ṣe rìn. Mi mọ̀nà àti jáde mi. Mi mọ̀ bí ṣe gbà á. Olúwa ṣùgbọ́n lànà àbáyọ. Ọ̀nà àbáyọ àwọn èèyàn yìí bàbá là. Lánàá kó gbàdúrà ní orúkọ Jésù. Sọ fún Ọlọ́run tó pọ̀ nípa àti agbára pé ọ̀nà bó ṣe máa rìn kò yé mi o. Olúwa bí mo ṣe máa jáde kò yé mi. Ṣùgbọ́n agbára ń bẹ lọ́wọ́ rẹ̀. Olúwa bí mo ṣe máa jáde mi máa ń ṣe jáde. Olúwa mi mọ̀ bí ń ṣe ṣe. Olúwa mi mọ̀nà tí màá gbé gbà. Mi mẹ́ntí ń fọ̀rọ̀ mi lọ sẹ́. Ṣùgbọ́n mo fi wá láàárọ̀ yìí. Ní orúkọ Jésù. Ọ̀nà àbáyọ mi là á. Màmá pé orúkọ Jésù bí tó wà sẹ́. Kí Ọlọ́run kó lànà àbáyọ fún ayé rẹ ni. Kí Ọlọ́run kó lànà àbáyọ lórí iṣẹ́ rẹ ni. Àárọ̀ ìmọ̀ gbójú sókè sí ọ. Ó Màsáìlà. Ìrànlọ́wọ́ mi ń bẹ lọ́wọ́ rẹ sẹ́. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa ní ìgbà kẹta ń fẹ́ kó gbàdúrà. Mo ní ohun tó Olúwa ní ká kó gbà láàárọ̀ yẹn. Olúwa mi mọ̀ bí mi ṣe jáde. Àwọn ọmọ Ísírẹ́lì
wọ́n mọ̀ ìgbà tí wọ́n pé kán tẹríba wọ́n mọ̀ pé rìsọ́ọ̀tì ẹ̀ máa rí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run sì lànà àbáyọ wọn o. Olúwa mo dé ìkóríta tí kò yé mi mọ́ o. Olúwa mo dé ìkóríta tí kò yé mi mọ́. Bàbá gbọ̀nàrà jẹ́ ògo ògo rẹ̀ bú jáde. Bàbá gbọ̀nàrà jẹ́ kógo mi yọ. Bàbá gbọ̀nàrà kógo mi. Óyá 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 o. Óyá óyá óyá. Bàbá gbọ̀nàrà kógo mi yọ. Bàbá gbọ̀nàrà kógo mi yọ. Bàbá gbọ̀nàrà kógo. Andeleba shikebo. Bàbá gbọ̀nàrà kógo mi yọ. Óyá óyá lórúkọ Jésù. Óyá lórúkọ Jésù. Bàbá gbọ̀nàrà kógo. Orapelu shantelebo. Bàbá gbọ̀nàrà kógo. Óyá kò yé mi láyé. Bàbá óyá gbàdúrà. Óyá kó gbọ̀nàrà sẹ́. Bàbá gbọ̀nàrà kógo mi yọ. Bàbá gbọ̀nàrà kógo mi. Óyá bàbá gbọ̀nàrà kógo. Óyá lórúkọ Jésù. Bàbá gbọ̀nàrà kógo mi yọ. Bàbá gbọ̀nàrà kógo. Óyá lórúkọ Jésù sọ bẹ́ẹ̀. Bàbá gbọ̀nàrà kógo mi. Ogun jáde. Bàbá gbọ̀nàrà kógo mi yọ. Lẹ́kọ̀ọ́ orúkọ Jésù. Ọlọ́run jọ̀ọ́ mo dé ìkóríta tí ò yé mi. Mi mọ bí ṣe ṣe ọ̀rọ̀ ìwé ìgbélú mi. Ẹ pé tiẹ̀ nìyẹn. Ọlọ́run mi mọ bí ṣe lọ́mọ tèmi náà gbọ́mọ jó. Olúwa mi mọ bí ṣe ríṣẹ́. Ṣùgbọ́n Olúwa lànà ìyanu fún mi lónìí. Olúwa gbọ̀nàrà. Olúwa lànà fún mi. Olúwa lànà fún mi. Ó yá mi mọ bí ṣe jáde. Ṣùgbọ́n lànà. Olúwa lànà. Àwọn mẹ́sẹ̀lì kan tí wọ́n Ọlọ́run lànà fún. Oh, the Lord made the way for them. He made that way for them. Orúkọ Jésù sẹ́. Olúwa lànà fún èmi yìí. Èmi mọ bí ń ṣe ṣe o. Mi mọ̀nà tí ń gbé gbàláyé. Mẹ́kọ̀ọ́ orúkọ Jésù sẹ́. Ọlọ́run mi o. Rí pando brando kapayaba. Ẹ orúkọ Jésù sẹ́. Óyá 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 óyá. Ní orúkọ Jésù. Ọ̀nà àbáyọ mi babalà. Gbàdúà lórúkọ Jésù Kristi. Olúwa wa máa gbàdúà. And ṣùgbọ́n kí n tó gbàdúà yẹn, mo fẹ́ sọ̀rọ̀ kan. On the 15th of this month, don't hang up because I want to talk about money. Yes, it's money. On the 15th of this month, we have what we are using that we need help on it. Truly, you should probably say Facebook is free. Yes, I understand Facebook is free. But there's some app that we are using there that, let me see, it costs over 2,000. One, we renew it a year. So it costs 2,000. And I don't want to struggle about it. And I will say one thing again. I want you, everyone, when you are doing a business, I'm thinking when you are doing a business, the business has to pay itself. Not I should look for it. And if that thing is not, I will not able to come online. It's not like that. So I'll just think, and now because all this money is just something little. Yes. Tọ́lọ́mọ máa rán àwọn èèyàn wá, ẹ̀yin náà ló máa rán wá. Ìyẹn láti dà pé ó dára kí ayé yín dáa. Kò tí ẹ yẹ kí ló ti ẹnìkan sọ pé ẹnìkan gbà no. Ìyẹn gbà ó dandan kí kó rí yín kó wá gba eré. Tọ́lọ́mọ máa rán èèyàn wá o. Kò ń ṣara àta ló máa rán wá. Ẹ̀yin náà ni. I was just thinking about it. Ẹ kí mi ẹgbẹ́ kún fàdúrà fún àwọn èèyàn yìí.
kọ́lọ́n kó sọ yín di ńlá, kọ́lọ́n kó gbé yín sókè. Ohun tó ṣe pàtàkì ni o. Hallelujah. Kò sí nǹkan tó pọ̀ jù kó fún mi mọ́tò máa gùn. Kò sí nǹkan tó pọ̀ jù kó fún mi ilé máa gùn. Táyà yín bá dáa, I believe you can do this. So about $2,000 and my solid kidney, I trying to run away from money. I don't. Olúwa sọ fún mi ni pé má débẹ̀ o, má bàrẹ̀ dé gbogbo nǹkan bẹ́ẹ̀. So, but there's no way you can do it. So, and I don't want to be thinking about this. How can I do this? If you are doing a business and that thing don't pay itself, that's not a business anymore. Oh, iṣẹ́ Olúwa ló ń ṣe, Ọlọ́run lápín in lérè. Ìyẹn mọ̀ Ọlọ́run máa pín lérè. But this thing, àwọn company tó ní company máa gba owó wọn. Hallelujah. Praise the Lord. It's not free. Even though I'm using Facebook, there's monthly payment that I made on this line. The app that I'm using some app and I make payment on it. Hallelujah. So we need your help. We need your help. I want you to read the scripture and I will pray for you. Oh, but I want to bẹ̀rẹ̀ owó. Wọ́n bẹ̀rẹ̀ owó náà ni. Yeah, I know. Wọ́n ṣe òkúta ló fi ń ṣe. Àwọn tó rẹ̀ǹtì àwọn church yìí ń ṣe òkúta ló fi ń sanwó church. Yeah, it's money. Yeah, it's money. So owó ni má jẹ́ káwọn kan tán owó ni o. Hallelujah. But kòkò gbúdọ̀ èmi kò gbàgbọ́ pé Ọlọ́run ò kí ń ta nǹkan. That's my belief pé ẹ lè gbàdúrà tán nísìnyí ní pé kẹ́ ẹ sanwó àdúrà. Mi ò believe, but it's good to give offering. It's good to be a blessing. But I will not attach your prayer to money. That's what I don't believe. That I should attach any prayer to your money. No. Ọlọ́run máa ń fún ọ ló ń bless you. But ó dé mi kọ́ gbàdúrà pé ó dán kí ayé gbogbo ẹni tẹ́ ń wá sí àánú àdúrà yìí kó dáa. Tó bá dáa ayé mi náà dáa. Hallelujah. This is my job. This is my full job. Hallelujah. Ayé yín bá dáa, dáa kí bá dáa. This is my job. Ohun tọ́lọ́ rán mi ibi tí yẹn ó pé báwo ló ṣe sọ náà pé ẹni tó ń jẹ́ ń di pẹpẹ ló ń jẹ́ ń di pẹpẹ. Let him yeah. I think there's a scripture. So yeah, if God, I was just concerned about your life, just looking at àwọn èèyàn yìí. Yeah, ó jọ kó ṣe ìyanu ayé wọn. Because wọ́n bẹ̀rẹ̀ sí dá fún yín. And just I hear testimony, people being be a blessing to man of God. Also, sorry. Hallelujah. Hallelujah. And there's one prayer man of God prayed one day, and I key into that prayer very well. I key into it and I pray. The man of God that we are praying on, you only give him penny. But because he cannot help him, he cannot take him anywhere. Let's look at it. Even though the little that you have, you don't have much, but listen, he said, let him that taught him the word communicate unto him that teacheth in all good things. Galatians chapter 6, verse 6. Look at the scripture very well. He said, let him that is taught in the word communicate unto him that teacheth in all good things. Look at it, he said, he went for that. He said, be not deceived. There's a word. God is not mocked. Whatsoever a man sweat, that he also reap. Say, for he that sweat to flesh shall reap to corruption. So he's talking about giving. That's what he's saying there. He's talking about giving. He said, let us not be weary. So I've been giving. Yes, thank God. I bless your name for that. Let us be weary of doing good. In a due season, we shall reap it. Do not be weary of doing good. In a due time, we shall reap it. So if you faint not, look at it. If you faint not, if you don't faint not, let him thought of the word. Wọ́n tó pọ̀ nípa ti agbára. Wọ́n tó ń gbé orí ayé ẹni sókè tí sì ń tú ayé ẹni ṣe. Àwọn èèyàn yìí rèé, ìwọ ló ní ọ̀nà lọ́wọ́. You have the way. Ọ̀nà àṣeyọrí ọwọ́ rẹ ló wà. Ọ̀nà ìgbéga láyé ọwọ́ rẹ ló wà. Gbogbo tó dàbí ìjákulẹ̀ tàbí ìdíwọ́ tàbí ìdènà. Every hindrances and obstacle in the life of your people. Mo pa ní àṣẹ ìwọ́wọ́ ìdíwọ́
ìwọ ọwọ́ ìdènà tí ò jẹ́ kí àwọn èèyàn kó ní àṣeyọrí, ìwọ ọwọ́ ìdíwọ́ tí ò jẹ́ kí ohun rere kó bá yí àwọn èèyàn yìí lọ́wọ́, ohun tó dàbí òkè tàbí ó dàbí ògiri, ìwọ ògiri tí ayé mọ, ìwọ ògiri tí ìdíwọ́ mọ, ìtí ayé gbé síwájú ayé àwọn èèyàn tí ò jẹ́ ó kọjá. Ìwọ Ọlọ́run tó pọ̀ nígbà tí agbára ruta avrado saitalaba, iṣẹ́ rẹ rèé, àwọn èèyàn yìí sì ti dé. Mẹ́kò ṣe gẹ́gẹ́ bí o ti sọ pé o fẹ́ ṣe, mẹ́kò ṣe gẹ́gẹ́ bí o ti sọ pé o fẹ́ ṣe ní ayé àwọn èèyàn yìí, kán lè mọ̀ pé ìwọ ni Ọlọ́run. Mẹ́kò mú gbogbo ògiri ìwọ ìdíwọ́, ìwọ ògiri àṣetì, ìwọ ògiri àmúbọ̀, ohun tó ń dààmú ayé àwọn èèyàn yìí, mẹ́kò mú sópin lónìí. Níbi tí ò sí ọ̀nà yẹn, kí Ọlọ́run kó bẹ̀ sí lànà fún yín. Ní orúkọ Jésù, gbogbo ọ̀nà tí ayé ti tì, gbogbo ọ̀nà tí ayé ti dí, ní orúkọ Jésù kó bẹ̀ sí ṣí. Ìwọ ọwọ́ ogun dákẹ́, ìwọ ọwọ́ ìdíwọ́ dákẹ́, ìwọ ọwọ́ ìgbèsè dákẹ́, ìwọ ọwọ́ àṣetì kúrò nínú ayé àwọn èèyàn yìí. Ní orúkọ Jésù, ire ayọ̀ tẹ́ wá wá láàárọ̀ ìwé ẹ gbà á. Ṣàmì dáadáa mi tó wà. Mo ní ire ayọ̀ tí ẹ wá wá láàárọ̀ yìí, ó yẹ ẹ gbà á. Ire ayọ̀ tí ẹ wá wá láàárọ̀ yìí, ó yẹ ẹ gbà á. Ire ìbùkún tí ẹ wá wá láàárọ̀ yìí, ó yẹ ẹ gbà á. Ní orúkọ Jésù, ire ògo tí ẹ wá wá, ó yẹ ẹ gbà á. Ìyanu kó pàdé yín. Ṣàmì dáadáa. Ìyanu kó pàdé rẹ. Ṣàmì dáadáa. Oh, Masaidi Kali Power Stadia. Wali Power Stadia. Rike Telebako Farkataya. Rike Pero Starkataya. Wali Power Stadia. Ní orúkọ Jésù, ohun tí ẹ wá wá tí wá síwájú Olúwa láàárọ̀ yìí, mo ní kó ní ìyanjú. Ohun tí ẹ bá wá lórúkọ Jésù síwájú Olúwa láàárọ̀ yìí, kó ní ìyanjú. Mo pa ní àṣẹ ni, gbogbo tó ń di yín lọ́wọ́ tó jẹ́ bí ìdènà tàbí ìdíwọ́, gbogbo agbákágbá tí ń yọ ayé àwọn èèyàn lẹ́nu, ohun tó lé yín wá síwájú Olúwa láàárọ̀ yìí, ní orúkọ Jésù kó ní ìyanjú. Ọ̀nà àbáyọ síbi àṣeyọrí, ọ̀nà àbáyọ síbi àṣeyọrí, ọ̀nà àbáyọ síbi ìbùkún, ọ̀nà àbáyọ síbi ògo, ọ̀nà àbáyọ síbi ẹwà, ní orúkọ Jésù k'Olúwa kó là á. Ó yá là á, ó yá là á, ó yá là á, ó yá là á. Ah, Messiah, rupeko pero stakatali poria, wa ila afra katali pa ostakata, wa ila pero katali posidia, wa ila katali pero stakatali. Ní orúkọ Jésù, gbogbo aṣọ tí ń bẹ lọ́rùn àwọn èèyàn yìí, ẹni mọ Ísírẹ́lì, gbogbo aṣọ ẹ̀gbin, ní orúkọ Jésù, gbogbo aṣọ ìtìjú, gbogbo aṣọ yìí tí ń bẹ lọ́rùn àwọn èèyàn yìí, rípa every cloth that contrary, gbogbo aṣọ tó lòdì yìí, gbogbo aṣọ yìí, ẹ̀yin ọgọ́rùn-ún lórúkọ yẹ bọ̀. Owó tó níṣẹ́ ṣiṣẹ́ rẹ yìí, oh, wali kari power sida kataya, wali power kataya. Mẹ́kọ̀ọ́ fi ìgbà tuntun fún ayé wa, mẹ́kọ̀ọ́ fi ọ̀nà mẹ́kọ̀ọ́ kan rí ìyanu, mẹ́kọ̀ọ́ ògógó jáde, mẹ́kọ̀ọ́ ẹwà rẹ kó fara. Ẹni máa ń sọ́ọ̀lì, ó yá ṣe bẹ́ẹ̀. Ìyanu kó pàdé ayé yín, ògo Ọlọ́run kó bú jáde, ọwọ́ ìkà ènìyàn kó kúrò, ọwọ́ àbúbọ́ kó kúrò, ọwọ́ ìtìjú kó kúrò. Láàárọ̀ yìí k'Olúwa kó pàdé yín. Gbogbo bí tẹ́ náwó sí ẹ ráàánú gbà. Lórúkọ Jésù, gbogbo bí tẹ́ náwó sí kẹ́ ráàánú gbà. Ní orúkọ Jésù, gbogbo bí tẹ́ náwó sí kẹ́ ráàánú gbà. Mo ní kó ṣeé ṣe, mo ní kó ṣeé ṣe. Ní orúkọ Jésù, mo ní kó ṣeé ṣe. Ní orúkọ Jésù, mo ní kó ṣeé ṣe. Ní orúkọ Jésù, mo ní kó ṣeé ṣe. Ìwọ tí ń gbé ayé ẹni sókè, ìwọ tí ń gbé orí ẹni sókè, ìwọ tí ń gbé ọ̀nà ẹni sókè, ìwọ tí ń gbé ògo ẹni sókè. Ní orúkọ Jésù, ògo àwọn èèyàn yìí, ní orúkọ Jésù, k'Ọlọ́run kó gbé sókè. Ẹnìkan mo gbàdúrà fún wa, ibi tá a ti lo àṣẹ fún ayé rẹ lónìí, àṣẹ tó lòdì, ẹnìkan mo gbàdúrà fún mi tá a ti lo àṣẹ sọ̀rọ̀ sínú ayé ẹ, ní orúkọ àṣẹ náà kó bàjẹ́, ohun ẹ̀ka ènìyàn kó para nínú ayé ẹ,
ṣàmì dáadáa. Mo ní ẹnìkan ohun tá a ti ẹni tó gbé nǹkan sọ̀rọ̀ fún ọ. Mo ní ohun ka ènìyàn kó padà nínú ayé rẹ ní orúkọ Jésù. Ó yá. Ohun ìka ènìyàn kó padà nínú ayé rẹ ní orúkọ Jésù. Mo ní kó ṣàmì. Ohun ìka ènìyàn kó padà lórí iṣẹ́ rẹ. Ohun ìka ènìyàn kó padà nínú ìrìn àjò rẹ. Ọmọ tó gbàdúrà fẹ́nìkan létí odò tó dúró sí yìí, odò kékeré ìgbẹ́ tó dàbẹ́ kó fẹ́ kọjá tó lọ yìí, Olódùmarè kó gbé ọ kọjá bẹ̀. Ó yá kó kọjá, ẹ̀rọ ogun rẹ gbé kọjá bẹ̀. Ó yá kọjá síbi ayọ̀, kọjá síbi ògo, kọjá síbi ìbùkún. Ò ní dúró sínú ìtìjú mọ́, ò ní dúró sínú ẹ̀gàn mọ́, ò ní dúró sínú àṣetì mọ́. Ohun tó dá ọ dúró síbẹ̀ kórúkọ Jésù kọ́lọ́run kó mú kúrò wá. Ó màkàlì pàórìà, Ọlọ́run tí rẹ̀ ń sàn lọ́wọ́ rẹ̀. Jésù sọ pé báwo làwọn èèyàn á ṣe mọ̀ pé ọ̀rọ̀ òun ní agbára? Ó nígbà táwọn èèyàn bá rí ìyanu, báwo ló ṣe mọ̀ pé Ọlọ́run lágbára? Báwo ló ṣe mọ̀ pé ó lè yanjú ọ̀rọ̀ rẹ̀? Kì í sọ̀rọ̀ ìtàn, ìgbà tó bá ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ ló fi mọ̀. Mo wá gbàdúrà Ọlọ́run tó pọ̀ ní pátápátá káwọn èèyàn lè mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ ń bẹ síbẹ̀síbẹ̀. Kọ́ sì mọ̀ pé ohun tó rán mi mo sọ fún wọn. Ní orúkọ Jésù, ó yẹ rírí ayọ̀ yìí. Gbogbo agbára tó di ayé yín mọ́lẹ̀, agbára náà kò ṣègbé. Kọ́kọ́rọ́ ìyanu yín kẹ́ gbà. Mẹ̀sídà pẹ́ọ́rì sádà. Mo gbàdúrà láàárọ̀ yìí ni. Mo ní kọ́kọ́rọ́ ìyanu yín bí kí n tó bá wà. Olúwa kó wà ọ́ ní kó fi ohun yẹn. Kó fọ ọ̀rọ̀ yín yà yín lẹ́nu, ẹ̀yin gẹ́gẹ́ kó yà yín lẹ́nu. Ọ̀rọ̀ ayé yín kó fi yà yín lẹ́nu. Ohun Olúwa kó wá sí ìmúṣẹ lórí ayé yín. Ohun Olúwa kó wá sí ìmúṣẹ ní ọ̀nà yín. Ohun Olúwa kó wá sí ìmúṣẹ ní ayé ọmọ yín. Ojú òní tì yín. Olúwa kó sọ yín di ńlá. Olúwa kó sọ yín dẹni ìbùkún. Olúwa kó sọ yín di ńlá. Olúwa kó sọ yín dẹni ìbùkún. Ní orúkọ Jésù, ẹ ní rẹ̀yìn. Ó yẹ tẹ̀síwájú. Nínú orí rẹ tẹ̀síwájú. Begin to move forward. Begin to go higher. It shall be well with you. Agogo ayọ̀ kó dúnú ilé rẹ. Agogo àṣeyọrí kó dúnú ọ̀nà rẹ. Ohun tẹ́ wá wá ní àárọ̀ ìsíwájú Olúwa. Gbogbo èèyàn tí ń bẹnu àdúrà yìí lọ́wọ́lọ́wọ́. Ní orúkọ Jésù, kẹ́ẹ̀rì gbà. Ilẹ̀kùn rẹ ṣí fún yín. Olóore dìde fún ayé yín. Olóore dìde fún ọ̀nà yín. Olóore yín dìde lónìí. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah. So if you want to be a blessing, you can go on our website, fcministry.org, and also put it there that for the instrument or for the app, just mention something like that today. So the Lord Jehovah God will bless us. We have a limited time on the 15th. This is on the 15th. I can look at the date. It's on the 15th. That we have a limited time. So today is 12, so we have like 3 days. Hallelujah. And right away they will cut it off. And so I've said it. And the Lord Jehovah God will bless you, and He will increase you. And I pray, logo. Yes, you feel. And also remember tomorrow, which is Friday, is our Saturday prayer, which is Akoko Ayomi. Akoko Ayomi is every second Friday. So I do Akoko Ayomi, which is I know it's Akoko Ayomi, but there's a special Akoko Ayomi on every second Saturday of the month. So by God's grace, I'll probably be in the studio to do it by God's grace. So be there. And also there's a 3 days fasting that we still have to pray. Hallelujah. Mama. So that kí kò dá bẹ́ẹ̀ ni. So yeah, ọdún káyé kò dá. Èmi ọ̀gá mọ̀ pé ayé àwọn èèyàn ti dá. Bẹ́ẹ̀ ni yóò sì dá. Lórí àwọn tó bá gbẹ̀kẹ̀ lÓlúwa bí pé ojú kì yóò tì wọ́n. Bẹ́ẹ̀ ni ṣeré. Ọlọ́run báwọn yẹn ṣe ń lọ Olúwa bá wọn lọ. As they are going, Lord, go with them. Àwọn tó ń fi ọmọ that you are trusting God for the fruit of the womb. Father, let the womb open for something great. Ní orúkọ Jésù, gbogbo àwọn tó ń wọ́ ọmọ Olúwa ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ti sọ̀rọ̀ jáde o lórí ìwé ìgbélùú concerning their papers.
ìwọ ló ní ilẹ̀ yẹn Olúwa yọ̀ǹda fún wọn ìwọ ló ní ilẹ̀ yẹn Olúwa yọ̀ǹda fún wọn mo wá gbàdúrà fẹ́nìkan lọ́wọ́lọ́wọ́ mi mẹ́ni yẹn ẹni àrùn ọpọlọ lórúkọ Jésù ìwòsàn kó dé ẹnikẹ́ni tó wà lọ́sípítù ìwòsàn kó dé Olúwa fọ ọkàn ẹni ẹbí tó wà Olúwa wo ẹni ẹ sàn bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Olúwa wa I pray that your heaven open for you in that country anywhere you are let your heaven open in that country kí ọ̀run àṣeyọrí yín kó ṣí sílẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Olúwa wa àmín so there's a prayer in the morning God bless you thank you for coming oore ọ̀fẹ́ Jésù Kristo lọ́wọ́ fẹ́ mọ́ ti Ọlọ́run àdúrà ti gbà a rí ìyanu àṣírí ògo àṣírí ẹ̀rí jẹ́ Jésù Olúwa wa àmín lórúkọ Jésù God bless you bye bye. Kala lè fi wé nínú ọba, kala lè fi wé.